Yá mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko lẹ́yìn òdì ṣé àlàáfíà ni mo bá gbogbo yín ọdẹ ọdún bí mo gbàládùra fún gbogbo ojú tó ń wò mí pé ẹ ò kú ní sọmọ nù àwọn ọmọ yín ò ní rárìnrà àwọn ọmọ yín wọn ò ní jáde àìwọlé padà lágbára Èdùmàrè nǹkan ṣẹlẹ̀ o nǹkan ṣẹlẹ̀ o ẹni olùfẹ́ mi ṣe rí information tí mo fẹ́ wá mú fún yín yìí mi ò lè sọ ó ṣeé ṣe kí ẹ̀yin kan kẹ́ ẹ ti máa gbọ́ but mo mọ̀ pé àwọn tí wọn ò tí ì gbọ́ wọ́n máa pọ̀ ju àwọn tí wọn ò tí wọ́n gbọ́ lọ. Ó ní ọ̀rọ̀ kan tó ń já ròyìnròyìn lórí social media láti bí ọ̀sẹ̀ méjì báyìí. Ṣé ẹni tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí ó jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ gan-an ó jẹ́ ẹni tó jẹ́ pé mo máa ń tẹ̀lé tó bá rí pé èèyàn nífẹ̀ẹ́ èèyàn máa ń tẹ̀lé èèyàn mo máa ń tẹ̀lé ẹni yìí starting from 2021 2022 títí di 2024 mo máa ń follow program máa yí gan tani man tí mò ń sọ̀rọ̀ yìí Prophet Sam Olualo Prophet Sam Olualo mo máa like ministry máa yí gan ọ̀rẹ́ mi kan òun ló introduce mi sí ministry yẹn ó kàn share link yẹn sí mi látorí YouTube ẹ̀ pé kí n máa gbọ́ sermon máa yìí kí n máa follow ẹ̀ so first time tí máa gbọ́ sermon máa yẹn touch mi tó bá sọ pé èèyàn ń pray máa yìí ń pray àwọn èèyàn dẹ̀ ń give testimony ń bẹ̀ ó jẹ́ kí n tẹ̀lé máa yẹn in fact tí n bá ní kí n calculate data tí mo ti run lórí wípé mò ń wo program máa yẹn mò ń gbọ́ mò ń follow mò ń pray mò ń ṣe gbogbo ẹ̀ in fact data tí mo ti run á ti ra mọ́tò kékeré kan ẹ jẹ́ kí n pè bẹ́ẹ̀ á ti ra mọ́tò kékeré láti 2021 but ṣàdédé ni mo rí pé kí lorúkọ ẹ̀gbọ́n yìí platform kan ní tí n bá rántí orúkọ platform yẹn mo máa sọ fún yín mi ò kíra mọ orúkọ yẹn sórí wọ́n bẹ̀rẹ̀ sí ní drag Pastor Olualo wọ́n bẹ̀rẹ̀ sí ní drag ẹ̀ níbo ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní drag ẹ̀ ní àtórí oyè kan tí wọ́n fi máa yí jẹ ẹ máa wo bí tọ́rọ̀ yẹn ti jáde o wọ́n ní nínú CAC wọ́n ní ẹni tó bá máa jẹ oyè yẹn yes to pretended kíní kan ṣá èmi ò mọ àwọn oyè yẹn ṣá but oyè ló dá gbogbo ọ̀rọ̀ yìí lẹ̀ oyè ló tú àṣírí ìsà wọ́n ní tó bá máa jẹ oyè yẹn wọ́n ní wọn kì í fi ẹni tí ò bá níyàwó jẹ wọ́n ní wá ìtàn fi Pastor Olualo jẹ oyè yẹn tí ó dẹ̀ present ìyàwó ẹ̀ ibi tọ́rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn ẹ mọ̀ mo wo program yẹn mo kàn tún ignore mo wá rí i pé ọ̀rọ̀ yìí ti wá escalate mo tún wá rí lórí àwọn platform mi àwọn bí Òjíṣẹ́ TV àwọn bí Àràbà TV àwọn mo tún bẹ̀rẹ̀ sí lórí bí platform mẹ́rin ni mo ti wá come across again mo wá ní ó dàbí ẹni wípé ọ̀rọ̀ máa yí dàbí alágbẹ̀dẹ tó bá ń lórin lójú kan ni o ó ní nǹkan tó fẹ́ mú jáde ń bẹ o gbogbo ẹ̀yin olólùfẹ́ Pastor Olualo ara àwọn olólùfẹ́ wọn náà lèmi náà wà òun ló jẹ́ kí n jáde èmi ò máa ń láìkí kí n máa dragi àwọn pastor torí Bible sọ pé thou shall not touch my anointing má ṣe dẹ́nikẹ́ni lẹ́jọ́ in short ká má bàa dẹ́ lẹ́jọ́ ẹ má fọwọ́ kan ẹni àmì òróró yàn mi ká má bàa dá yín lẹ́jọ́ èmi máa ń fi wọ́n lẹ̀ pé Ọlọ́run ló ní ìdájọ́ wọn lótìtọ́ àti lódodo wọ́n ti bà ayé jẹ́ àṣírí tó ń tú lóríṣiríṣi wọ́n ti bà ayé jẹ́ tó bá yẹ pé pásítọ̀ mi ni màá ti jáde tipẹ́tipẹ́ màá ti sọ̀rọ̀ lórí ẹ̀ but ọlá wípé mo like máa yí gan mi ò expect pé nǹkan tí wọ́n ń drag máa yí fún wọ́n lè máa drag ẹ̀ báyìí kí ni nǹkan náà ni wípé wọ́n ní bo ni ìyàwó wọn wà everybody ò mọ ìyàwó wọn ṣé wọ́n hide ìyàwó wọn ni kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí ìyàwó wọn
oríṣiríṣi ọ̀rọ̀ ti jáde àwọn kan ní ó ti lo ìyàwó ẹ̀ ni àwọn kan ní ó ti fìyàwó ẹ̀ gúnṣẹ́ ni àwọn kan ní ó ti kíní ọ̀rọ̀ yìí pọ̀ nǹkan tó jẹ́ kí n wá sórí platform lénìí pé mo fẹ́ sọ̀rọ̀ máa yìí èmi náà fẹ́ dá sí òun ni pé nígbà tí mo tún wá wo platform mo máa yí padà yẹn ibi tí mo ti kọ́kọ́ rí yẹn mo gbàgbé orúkọ ẹ̀gbọ́n yìí Sẹ̀míù àbí kí ló kọ tí n bá rántí orúkọ wọn ṣá wọ́n wá gbé ẹni tó kù fún Ìyábọ̀ ní orúkọ ìyàwó Prophet Sam Olúalọ́ Ìyábọ̀ lórúkọ ìyàwó wọn wọ́n wá gbé ẹni tó kù fún wúmà yẹn ní bàbá torí nígbà tí máa yẹn analyse ó ní bàbá Ìyábọ̀ gangan tó bí Ìyábọ̀ àbúrò òun ni ó ti kú òun lòun tọ́ Ìyábọ̀ láti kékeré tí ó fi lọ sí secondary school polytechnic whatever tí ọmọ yẹn ṣe pé Èkó ló ti lọ sí kinní kan pé ìgbà tó padà sí Adó ló pàdé Prophet Sam Olúalọ́ màmá yẹn wá ibi tó tọ́sí mi gangan nìyẹn o tí mo fi jásí pé mo máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ibi tó tọ́sí mi gangan ni pé máa yẹn sọ pé látijọ́ tóun ti hand over ọmọ fún Prophet Sam Olúalọ́ ó lóun ò fi ojú kàn mọ́ going to 12 years báyìí wọ́n á wò pé ọ̀rọ̀ yìí jọ gàtè kò jọ gàtè ó máa fẹsẹ̀ méjèèjì tìrò eégún àtiró wọlé èèyàn àtiró jáde ta ni ò mọ̀ pé eégún àtiró tó wọlé òun lè yan àtiró tó jáde nígbà tó bá lè fún ẹ lọ́mọ fún odindi 12 years tó ò yọjú sí àwọn àna ẹ táwọn àna ẹ ò dẹ̀ rí ọmọ yìí bàbá yìí lóhun tún máa ń béèrè lọ́wọ́ ìyá máa sọ wípé ó wà àlàáfíà ló wà ṣebí tí ìyá wọn bá ti sọ pé àlàáfíà lọmọ wà díẹ̀ ní ti bàbá nígbà tí ó wá di pé kàsàlà wá bọ̀ sínsìn táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní mú fídíò ẹ̀ wá fún ọ voice note ẹ̀ wá fún ọ pé ẹ wá bí o àti ń pọ̀ ọ̀rọ̀ yìí lówè ó mà ti ń láàrọ̀ nínú ọ̀rọ̀ Ìyábọ̀ mà ti ń ju bá a ṣe ń wò lọ ni bàbá ìtún wá ṣẹ̀ṣẹ̀ pé ìyá yìí ègé ni pé mo ń bi ẹ́ léèrè pé ọ̀rọ̀ Ìyábọ̀ ò sọ pé àlàáfíà ló wà ìwọ fún ara ẹ ló wá gbé fídíò wá sí tó ní kí n gbọ́ bàbá wa ní ṣe bóun ń bi ẹ́ léèrè ok má jẹ́ kí n blame ẹ mọ́ nígbà wo ló ti rí ọmọdé ìgbẹ̀yìn ó ló ti ń lọ bí ọdún 2 àbọ̀ lóòdẹ sọ nǹkankan jẹjẹ mọ̀ pé látìgbà tó ti ń dragi máa ń Pastor Sam Olúalọ́ yìí máa yí ò jáde kò wá dìbọ́ǹkì ọ̀rọ̀ yìí kò wá sọ pé bẹ́ẹ̀ ni kò wá sọ pé bẹ́ẹ̀ kọ́ ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn pásítọ̀ wa kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn prophet wa kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run àbọ̀rọ̀ tí Bible sọ pé tí òpin ayé bá dé oríṣiríṣi wòlíì èké la ó máa rí oríṣiríṣi ìránṣẹ́ èké ṣáfẹ́ sọ wípé àwọn tá a fojú jọ yìí náà ìránṣẹ́ èké ni wọ́n ni ṣáfẹ́ sọ wípé àwọn tá a fojú jọ yìí wòlíì èké wòlíì burúkú ni wọ́n ni ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá jọmọ lẹ́yìn Prophet Sam Olúalọ́ bóyá kẹ́ bá wa advice wọn kódà ẹ má jẹ́ kí n parọ́ fún yín ọ̀rọ̀ tó bá ti ń di ọ̀rọ̀ pé èèyàn miss èèyàn kú wọ́n fẹ́ èèyàn gúnṣẹ́ tó bá ń fa allegation ẹ̀kan yàn bu ẹni tó ń kó jẹ́ ó ní láti jáde kó wá debunk ẹ̀ o Ọlọ́run jẹ́ kí wọ́n ìṣẹ̀lẹ̀ sí wọn kó jẹ́ bàbá Adébóyè ni wọ́n fi wá allegation yìí kàn wọ́n gbọ́dọ̀ jáde síta kójóyè dépò ni wọ́n fi wá allegation yìí kàn wọ́n gbọ́dọ̀ jáde síta láti wá debunk ẹ̀ amọ̀ṣùmọ̀ Prophet Sam Olúalọ́ kí ló dé tẹ̀lé jáde síta kí ló dé tẹ̀lé wá debunk ọ̀rọ̀ yìí kí ló dé tẹ̀lé wá sọ pé ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ because àwọn èèyàn ti ń drag yín gan o mo dẹ̀ like máa yí gan mo like ministry ẹ̀ gan lóòótọ́ mi ìdé ṣọ́ọ̀ṣì yẹn rí but lórí YouTube lórí Facebook mo máa ń follow wọn gan but ó wá ń yà mí lẹ́nu pé irú nǹkan báyìí ó tún ẹ̀dùn talawa fẹ́ gbà lójíṣẹ́ Ọlọ́run báyìí ẹ sọ ní Nàìjíríà nowadays pásítọ̀ mélòó ni àbùkù tí kàn pásítọ̀ mélòó ni wọn ò tí ì wọ́ọ̀dì pásítọ̀ mélòó ni 1 or 2 things kò ti relate mọ́ nípa ìwà ìbàjẹ́
ẹ wò ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù Pastor Olúalọ níbo ni Ìyábọ̀ wà níbo ni ìyàwó yín wà àwọn kan ní ẹ ti fi gúnṣẹ àwọn kan ní kódà gan bàbá yìí sọ débi stage kan pé àwọn gbọ́ pé ó ti ní gángangan ṣé torí pé ó ní gángangan lẹ ṣe gbé síta lẹ ṣe jẹ́ kó lọ rí àwọn òbí ẹ̀ ní àbí báwo ọ̀rọ̀ yín ò yé mi àbí ìyàwó sàlò jẹ́ sí yín kò kí ń ṣọmọ yín àwọn ọlọ́mọ ń béèrè ọmọ wọn kí ló dé tẹ́ ẹ̀ gbé síta tó bá dé pé nǹkan kan ti ṣe ni ikú ò ní pàgbà ká má bàpò lórí ẹ̀ ń bẹ̀ ẹ jáde síta kẹ́ ẹ wá ṣàlàyé bọ́rọ̀ bá ṣe jẹ́ kó tó di pé ọ̀rọ̀ yìí máa escalate jù báyìí lọ because wọ́n ti ń sọ wípé wọ́n máa gbé lọ́ọ̀yà dìde wọ́n máa competition wọ́n máa send ẹ̀ sí pàǹtì ṣe rí pàbùkù tí ń bọ̀ ẹ wá gbọ́rọ̀ lẹ́nu bàbá Ìyábọ̀. Bàbá yẹn lóye introduce ara yẹn o. About 12 years ago tó ti fún Olúalọ níyàwó. Ṣẹ́gbọ́.
Can you imagine? Yeah, go slow.
láti 12 years. Ó fà 12 years. Ẹ̀yin olùfẹ́ mi, ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu bàbá yẹn bó ṣe hand over Ìyábọ̀ fún Prophet Sam Olúalọ́ bí ọdún 12 sẹ́yìn, kò fojú kan mọ́, kò fojú kan ọkọ. Wọ́n ń wá ọmọ báyìí sìn, wọn ò rí ọmọ. Pásítọ̀ gbọ́mọ jáde. Ẹ jọ̀ọ́, níbo ni pásítọ̀ gbọ́mọ sí? Pásítọ̀ Olúalọ́, ọ̀rọ̀ yín ti fẹ́ di ọ̀rọ̀ kọ́ máa fi lọ́ọ̀yà wáyé káàkiri, kọ́ máa fi ọlọ́pàá wáyé káàkiri báyìí. Ṣé wá ṣe ìdìgbà tí wọ́n bá ṣe wá ń fi gbogbo àwọn nǹkan yẹn embarrass yín? Torí èmi mọ̀ kíní kan dájú wípé láti bí ọ̀sẹ̀ méjì tí mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn, mo dẹ̀ mọ̀ pé ó ti ju ọ̀sẹ̀ méjì lọ tí wọ́n ti ń fà. Láti bí 2 weeks tí mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn, mo mọ̀ wípé ẹ máa ti gbọ́. Bẹ́yìn fún ara yín ò bá gbọ́, àwọn sọ̀ǹgbé yín, àwọn sẹ́kítírì yín, àwọn kíní tẹ́ẹ̀jọ́ ń ṣiṣẹ́ pọ̀, wọ́n á ti gbọ́ náà. Wọ́n á dẹ̀ ti fi tó yín létí. Ṣé ẹ̀ ń kọ́ tí ọgbọ́n yìí ni àbẹ́ ń sọ pé kò sí nǹkan tí public fẹ́ ṣe, àbẹ́ ń sọ pé ẹ ti ṣégbé, wọ́n ti fún yín lọ́mọ, náà nìyẹn wọn gbọ́dọ̀ wẹ̀yìn ẹ̀ wò mọ́, àbí báwo?
because kò yé mi tí n bá sọ pé ó yé mi irọ́ ni mo pa ìránṣẹ́ Ọlọ́run la mọ̀ yín sí ìránṣẹ́ Ọlọ́run tí gbogbo àwọn èèyàn dẹ̀ like òun la mọ̀ yín sí ẹ má jẹ́ kó dìgbà tó bá ń fi àmì òróró yín tó bá fi ń yílẹ̀ ìgbà yẹn lẹ́sẹ̀ máa wá jáde ẹ pé má yìí Rotimi Daniel òun ló ní platform yẹn tí mo ti gbọ́ program yẹn Rotimi Daniel Foundation ibẹ̀ ni mo ti gbọ́ program yẹn first kó tó di pé mo wá bẹ̀rẹ̀ sí ní rí lórí àwọn platform káàkiri ọ̀rọ̀ yìí mà ti ju nǹkan tí mo expect lọ èmi kọ́ rò pé lórí ọ̀rọ̀ wọn joyè òun ni wọ́n ń bá màyí fà ní pé ẹni tí ò bá níyàwó kò gbọ́dọ̀ joyè mi mọ̀ wípé nǹkan kan ti ní í ṣe pẹ̀lú yàwó ẹ jọ gbogbo ẹ̀yin lólùfẹ́ mi gbogbo tó ń wò mí yìí ẹ ò ní sọ ọmọ nu o ọmọ yín ò ní ṣe léyà o ọmọ yín obìnrin kò ní ṣe ọkọ fẹ́ o ẹ jọ ta ló lè ro kan wípé mo fẹ́ fi ọmọ mi fún òjíṣẹ́ Ọlọ́run kẹ́rù dẹ̀ tó máa barú èèyàn bẹ́ẹ̀ àwọn tá a rò pé wọ́n mọ́ jù àwọn náà lè òjíṣẹ́ Ọlọ́run tá a rò pé wọ́n clean jù irú àwọn abáyé nísìn ẹlẹ́ṣẹ̀ ni wá ojoojúmọ́ làwa ń dẹ́ṣẹ̀ àwọn tá a rò pé wọ́n clean jù nìyẹn bọ̀dé má yẹ kí n parọ́ tán yìí jẹ àìmọye irú àwọn abáyé tá a clean ju àwọn pásítọ̀ gan lọ torí tẹ bá dé ọ̀dọ̀ wọn pásítọ̀ yìí nǹkan tí wọ́n ń dánwò ohun tí wọ́n ń gbé ṣe lábẹ́lẹ̀ ẹ máa wò pé kò gbọdọ̀ jẹ́ pé òjíṣẹ́ Ọlọ́run ló ń ṣe báyìí ẹ jẹ́ bá mi share fídíò yẹn jọ ẹ bá mi share fídíò yìí kẹ́ni ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ subscribe kájọ máa jẹ̀gbádùn ètò yìí lọ irú àwọn information tá a la máa mú wá fún yín lélẹ́yìí kó ní kálukú ká lè máa ṣọ́ra wa kò sí ìránṣẹ́ Ọlọ́run mọ́ o take it or leave it kò sí ìránṣẹ́ Ọlọ́run mọ́ ẹ wo bí kò síbi tádùúrà ò kí ń gbà gbogbo àwọn tá à ń pè ní ìránṣẹ́ Ọlọ́run iná èèyàn náà ni wọ́n èèyàn ẹlẹ́ran ara bíi ti tiwa ni wọ́n ohun tó kàn fi ń kó wa lómi ìbẹ̀jẹ̀ ni pé wọ́n ráyè láti ka báíbù torí ipá wo ka báíbù òun la ṣe ń wò pé wọ́n wà spiritual jù wá lọ wọ́n wà clean jù wá lọ torí ipá wo ráyè ka báíbù ni kò sí ìránṣẹ́ Ọlọ́run kankan bí kankan mọ́ tẹ́ ẹ bá rí nǹkan tó ń dánwò sí ok kí ló dé tó jẹ́ pé tó o bá ṣe ìránṣẹ́ Ọlọ́run the best thing ni kó máa lépa ẹ̀mí ẹ̀ tó o bá sọ àbùkù tí tó bá sọ̀rọ̀ nǹkan àbùkù tí ìránṣẹ́ Ọlọ́run ṣe instead kó parẹ́ ẹ̀ mọ́ kó tún bẹ̀ ṣe a máa wá rán agbanipa pé kó wá gbẹ̀mí ẹ̀ àti rí lóríṣiríṣi wọn ò fẹ́ kẹ́nìbọ̀dì tẹnu àbùkù bá wọn wọ́n fẹ́ àwọn náà wá ń ṣe bí àwọn ìjọba ohun tó bá ti ṣe kẹ́ẹ̀dẹ̀ gbà bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣé àwọn tó tiẹ̀ ti báyé wọn jẹ́ jù àwọn obìnrin ni o àwọn obìnrin tí pásítọ̀ ti báyé wọn jẹ́ wọn ò lóǹkà o àwọn obìnrin tí pásítọ̀ ti sọ di korofo àwọn obìnrin tí pásítọ̀ ti lo àsìkí wọn tó ti lògo wọn tó ń pé kí ni tẹ́ ẹ bá dé ṣọ́ọ̀ṣì lénìí kẹ́ ẹ tó rí ọkùnrin 10 ẹ ti rí obìnrin 100 àwọn ló ń tọ̀ wọn lọ́jú mí sọ pé ọkùnrin náà kì í lọ sọ́dọ̀ wọn o but ọkùnrin ò dàbí obìnrin o àwọn obìnrin ní any small thing báyìí dadi o dadi any small thing ọ̀pọ̀lọpọ̀ tílé ọkọ wọn dàrú àwọn obìnrin náà wọ ara wọn lọ bá pásítọ̀ máa rí wọn sọ pé ọkọ ẹyẹ ò dáa ọkọ ẹyẹ máa fẹ́yàwó lé ẹ ọkọ ẹyẹ máa ṣe kíní àwọn dẹ̀ fẹ́yàwó méjì wọ́n ń fẹ́ mẹ́ta wọ́n ń dún ọmọ ìjọ wọ́n ń bọ́ ọmọ ìjọ lájọṣepọ̀ àìmọye ọmọ ìjọ tó ti báyé wọn jẹ́ àìmọye kwaya tó ti ayi ẹ wo bí ṣebí kan tó lélẹ́yìn sìn mo tún wo program máa yẹn ní ọjọ́ kan táwọn kan tún sọ pé àìmọye sáré yọ pátá ẹ sáré fi sí nínú ọ́fíìsì àìmọye àwọn ọmọ ìjọ tó ti bá sùn láìmọye ọ̀nà lóríṣiríṣi àìmọye ìgbéyàwó tó ti dàrú ẹ̀yin obìnrin náà lè máa wà ara yín lọ bá wọn ó mo ṣe ń sọ ẹ̀yin òbí ẹ jẹ́ ká kún fàdúrà o àwọn ọmọ ò ní ṣìrè o wọn ò ní ṣẹ̀ṣẹ̀ gbé o ṣe rọrọ yìí a máa tọ pinpin ẹ̀ mo máa fọ́lù ẹ̀ sìn mo fẹ́ mọ ibi tọ́rọ̀ yẹn fẹ́ jáde sí gbogbo ẹ̀ lónìí fẹ́ mi ẹ máa bá mi ká lọ lórí ọ̀rọ̀ yìí mo fẹ́ mọ ibi tọ́rọ̀ yẹn fẹ́ já sí a fẹ́ mọ̀ gbà tí pásítọ̀ fẹ́ jáde a fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ sí Ìyábọ̀ ìyàwó prophetess Olúalọ́ a fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ bá mi share fídíò yìí kẹ́ ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV mo tún padà bọ̀ tí n bá tún rí any information mi tí mo máa wúlò fẹ́ rí lè fẹ́ mi ò ní estate láti mú wá fún yín ire o.